wọ́n ní Ganiyu jí adìẹ gbé ni wọ́n bá lù ú pa ńìlọrin. akóló iléeṣẹ́ ọlọ́pàá làwọn afurasí kan tí wọ́n wọ gàù tí wọ́n ń gbé ní agbègbè orí òkè basin nílùú ìlọrin ni wọ́n wà báyìí. ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n lu bàbá àgbàlagbà kan Abdulganiyu Soliu ẹni 50 ọdún, wọ́n lù ú títí tí wọ́n sá a ládàá débi pé ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. àwọn afurasí ọ̀hún ní abilékọ Suleiman Rosidat, Mohammed Kodijat, Dádì David, ọ̀gbẹ́ni Ali àtàwọn míì tí wọ́n ti sá lọ tí àwọn ọlọ́pàá sì ń wá báyìí. gẹ́gẹ́ bí ikọ̀ atótó-arére ṣe gbọ́, ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí làwọn afurasí yìí ni wọ́n mú Abdulganiyu Soliu ẹni 50 ọdún. wọ́n bẹ̀rẹ̀ sí lù ú bí alùbàrà bí wọ́n ṣe ń sa igi máa lórí, bẹ́ẹ̀ ni wọ́n ń sa ládàá títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. wọ́n ní ṣe ló ṣe bẹ́ẹ̀ tó jí adìẹ méjì ni wọ́n ní arákùnrin ọ̀hún ni wọ́n ní ó jí gbé. gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe sọ, àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Kúlẹ́ndé nílùú Ìlọrin ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ lè mú àwọn afurasí yìí lẹ́yìn ìwádìí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gangan ni wọ́n lu Ganiyu ẹni 50 ọdún ni wọ́n lù ú pa tẹ́ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ lórí ẹ̀sùn pé wọ́n ní ṣe ló lọ jí adìẹ gbé. gẹ́gẹ́ bí ikọ̀ atótó-arére gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́, wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ wọ́n ti taari àwọn afurasí ọ̀hún, wọ́n ti tì wọ́n lọ́pọ̀npọ̀n lọ sí iwájú ilé ẹjọ́ májísírèètì kan tó wà ní agbègbè Kúlẹ́ndé nílùú Ìlọrin, níbi tí onídàájọ́ B.A. Imam yóò ti máa gbọ́ ẹjọ́ wọn. ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí ni wọ́n taari àwọn afurasí náà ni wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́. tí a bá rí Suleiman Rosidat ẹni 30 ọdún àtọdún méjì, Mohammed Kodijat ẹni ọdún 27 àti àwọn míì tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá báyìí ni wọ́n ti wọ gàwo, wọ́n ti wọ́n lórí ẹjọ́. wọ́n ní kí wọ́n sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà rọwọ́ bí wọ́n ṣe ṣekú pa arákùnrin Abdulganiyu Soliu tó jẹ́ ẹni 50 ọdún ọ̀hún. wọ́n ní ìkóríta ẹ́stéètì Kúlẹ́ndé Sango nílùú Ìlọrin, ibẹ̀ ni wọ́n ti lu arákùnrin ọ̀hún ni wọ́n ti lù ú pa o, tí wọ́n ní ó jí adìẹ méjì ó jí gbé.